bàbá mi Àjíkẹ́ Àtàbàtúbú Olódùmarè. Ọba tó ṣọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá tó tún fún wa ní àǹfààní láti rí wa lọ́sẹ̀ tẹ́lẹ̀. Ó ní èmi ọmọ yín Àtinúkẹ́ Àlàbí ṣe ń kí yín pé ẹ kú ilé o. Ṣé dáadáa ni mo bá yín bí èmi ṣe wà dáadáa ní ibi ìbáyìí? Lọ́sẹ̀ tòní lọ́jọ́ tòní ibo ni mo ti wọkọ̀ lọ? Ṣebí mo wọkọ̀ lọ́wọ́ sílùú Ẹ̀gbá ni nílùú Ògùn. Ẹ̀yin ọmọ Olúmọ, ẹ̀yin ọmọ Abẹ́òkúta, kí ló tiẹ̀ jẹ́ Olúmọ gangan náà? Kí ló bàtàn Olúmọ wá? Báwo làwọn ará Ẹ̀gbá ṣe délé Olúmọ? Òun ni mo fẹ́ ṣàlàyé, òun ni mo fẹ́ yànnàná ẹ̀ fún yín ní ọjọ́ ọ̀tọ̀ rẹ̀. Ẹ jẹ́ ìbẹ̀rẹ̀ báyìí. Ní ayé ọjọ́ sí, ní ayé ìgbà kan, à ń pè ìlú kan ní Òkè Ìbàdàn, ìtàn pè ní Ìbàdàn lọ́jọ́ tẹ̀lé. Ní ọdún 1825 sí ọdún 1830, ìjà ńlá kan bẹ̀rẹ̀ láàrin Máyé Òkùnayé àti Ṣódẹkẹ́ tìlú Ẹ̀gbá. Kí ló fàjà yìí? Ṣebí àwọn ará Ẹ̀gbá yìí wà nílùú Òkè Ìbàdàn nígbà náà tó fi wọ́n ṣẹrú. Ọmọ amóbìnrin inú wọn wá bá wọn ní àjọṣepọ̀ tí wọn ò fẹ́ láti inú wọn. Àwọn ọmọ kékeré wọ́n fi wọ́n ṣe nǹkan oríṣiríṣi, wọ́n ṣàfàwọn èèyàn ṣe bó ṣe wù wọ́n. Ayé ìgbà ẹrú nígbà náà tó tiẹ̀ tí wọ́n jẹ́ pé gbogbo èèyàn fẹ́ máa jàjẹ òmìnira. Àwọn Ẹ̀gbá yìí gbìyànjú, wọ́n tiraka títí láti jàjẹ òmìnira àmọ́ kò ṣeé ṣe. Ó di jẹ́ kan ní Balógun wá pín pé káwọn lọ bá Máyé wípé Máyé o jọ torí Ọlọ́run ò fún wa ní àǹfààní láti tẹ̀síwájú. Nígbà tó lọ bá Máyé lẹ́yìn ìgbà díẹ̀, lẹ́yìn àsìkò ó fún wọn láyè pé lẹ́yìn ìgbà díẹ̀ pé ó yá ẹ̀yin ará Ẹ̀gbá ó yẹ pò sókè rádà ẹ lọ sí ibi tó ń pè ní Òkè Ẹ̀bá Ọ̀dàn. Nígbà bá ti kọjá bí odò náà ibẹ̀ ni kẹ́ tẹ̀dó sí. Bẹ́ẹ̀ kẹ̀lé àwọn Ẹ̀gbá sì gbọ́, wọ́n sì lọ tẹ̀dó síbẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe ohun èkó. Bẹ́ẹ̀ ni Máyé tún bẹ̀rẹ̀ ohun ìsàkọ́lẹ̀ lọ́wọ́ wọn. Àwọn ará Ẹ̀gbá yìí wọ́n fi dùn Máyé o. Gbogbo ohun tó ń béèrè lọ fún un. Àmọ́ wá di ọjọ́ kan. Máyé ṣàfẹ́ gba gbogbo ìjọba, ó ṣàfẹ́ máa ṣe gbogbo bó ṣe wù ó fẹ́ máa ṣe gẹ́gẹ́ bí ó máa ṣe bí kábíyèsí, kó máa ṣe bí olórí gbogbo nǹkan nítorí pé ó ti jẹ́ ògbójú jagunjagun. Ni àwọn ará Ẹ̀gbá yìí bá gbé ìṣàkọ́lẹ̀ wá fún Máyé, Máyé bá kọ̀. Ọ̀rọ̀ náà ọ̀bọ̀ ṣe gbogbo ẹ̀ ni Máyé bá rò pé kí lòun lè ṣe fún àwọn ará Ẹ̀gbá yìí máa tún fi bẹ̀rù òun pé òun ni jagunjagun. Ló bá pe Balógun wá sọ́dọ̀ rẹ̀ pé káwọn jọ ní ìpàdé. Nínú ìpàdé yìí ló ti ṣe kíni, ló ti ṣe ìjàmbá fún Balógun. Balógun ò bínú, ó lọlé. Nígbà tó délé tó rojọ́ fún àwọn ènìyàn tán ni wọ́n bá gbéra ìjà. Nígbà tó máa jà, wọ́n fẹ́ jà. Balógun tún rò pé sùúrù ló gbà, ẹ má jẹ́ àjà. Ní Balógun bá ní pé kí gbogbo èèyàn máa lọlé kó máa jà, ló bá jà síbẹ̀. Àmọ́ inú bí Máyé gidigidi gan wípé kàyéfì lọ̀rọ̀ yìí o. Kí ni àwọn ará Ẹ̀gbá gbójúlé tó fi wá padà wá bọ̀ òun jà? Bínú ṣe bí nìyẹn bó ṣe lọ sọ́dọ̀ Balógun ni bó ṣe pa ìyàwó àti ọmọ Balógun. Àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé Ṣódẹkẹ́ kì í ṣe Balógun o, ọdẹ ní Ṣódẹkẹ́. Àmọ́ ó fẹ́ràn láti ja ìjà òmìnira fún gbogbo àwọn ará ìlú ẹ̀. Inú bí Ṣódẹkẹ́ gidigidi gan. Ó sọ fún Balógun pé Balógun a ó jàjà òmìnira yìí. Balógun tún bẹ̀ ó tún tù ú. Kò pẹ́ kò jìnnà ni Máyé tún pa tí ṣe Balógun ìlú Ẹ̀gbá. Inú ṣe bí Ṣódẹkẹ́ nìyẹn. Bí Ṣódẹkẹ́ ṣe gbèrò ogun nìyẹn pé kò ní gbà, òun ò ní gbà àfi kóun jàjà òmìnira kóun lè gbẹ̀san àwọn tó pa yìí. Ní ọdún 1825 sí ọdún 1830 bíjà yìí ṣe bẹ́lẹ̀ nìyẹn. Lọ bá jàjà yìí títí bí àwọn ará Ṣódẹkẹ́ wọ́n ṣe gbòmìnira nìyẹn. Bó ṣe borí ogun nìyẹn. Kódà tó tẹ̀ tó jẹ́ pé Kọ́láì tí í ṣe kan náà àwọn jagunjagun àtìlẹ́yìn ti Máyé tó rò ṣùṣù tó sọ kí n tó jàjà fún àwọn Ẹ̀gbá wípé Máyé àìtóṣe yìí tiẹ̀ ti wá burú kọjá àyè. Rárá o, àwọn Ẹ̀gbá ni wọ́n tẹ̀lé báyìí tó tún bá wọn jàjà òmìnira fún wọn gbà náà. Bí àwọn Ẹ̀gbá wọ́n ṣe kí ni pàtó jàjà òmìnira yìí tọ́jà lájàyè ló bá padà sí Òkè Ìbàdàn lọ́wọ́ ní káwọn tẹ̀síwájú. Ṣódẹkẹ́ kẹ̀dẹ̀ rèé gbogbo nǹkan tó bá ń ṣe ó máa ń fi ti ṣe kí ni ó máa ń fi ti fáṣíwájú. Ló bá gbé fàkalẹ̀ ló bá pè tí í ṣe babaláwo Tẹ́jú Oṣó
wípé babaláwo Tẹ́jú Oṣó bá wa gbé Ifá kalẹ̀ kí ni Ifá wí nípa tẹ̀síwájú wa o. Babaláwo Tẹ́jú Oṣó bá gbé Ifá kalẹ̀, nígbà tí babaláwo máa gbé Ifá kalẹ̀ ló wá sọ fún wa pé wọ́n ń rìn àwọn ìrìn kan, wọ́n sì ṣe àwọn ètùtù ibi tóun ti yàn fún wọn ó ti wà níbẹ̀. Lọ́ba dẹ̀ ṣe gbogbo ètùtù o, lọ́dẹ̀ rìn àwọn ìrìn yìí o. Kò pẹ́ kó jìnnà, lẹ́yìn oṣù díẹ̀ ni wọ́n bá rìn dé ìlú Olúmọ tí à ń pè ní Olúmọ lọ́jọ́ tòní. Wọ́n bá rí nígbà tí Ṣódẹ́kẹ́ máa rí ti ṣe Olúmọ yìí ló bá dá Ifá níwájú bẹ̀ ní babaláwo Tẹ́jú Oṣó bá sọ fún wípé ibi báyìí ni Olódùmarè fi mọ fún wọn wípé gbogbo ogun wàhálà wọn gbogbo ìṣòro wọn ó ti parí, ibi báyìí ló parí wọn. Nínú gbogbo àwọn ará Ìgbà ṣe dùn ní pé Olódùmarè ṣe yìí fún wa, ó fi bíbá ṣe àfimọ́ ogun wàhálà ìdààmú fún wa, àtìgbà náà lọ sí pé olú wọn ní kíni Olúmọ. Nígbà náà káwọn èèyàn bá wá rí wọn lọ́tún lọ́sàn máa ń gbé ẹwà àwọn ará àwọn Abẹ́òkúta yìí, àwọn tó ń gbé ní Abẹ́òkúta, àtìgbà náà lọ sí pé wọ́n ní Abẹ́òkúta. Ẹ̀yin ará tèmi, òun ni sọ wípé ṣókí lọ́bẹ̀ oge, òun ni ìtàn tó bá ọ̀rọ̀ Olúmọ wá ní ọjọ́ tòní. Àmọ́ tẹ́ bá ní ohun tí ẹ fẹ́ sọ ní àkíyèsí ni, ọ̀rọ̀ ìyànjú ni, àbí ohun tí ò ti ẹ̀yẹ yín tẹ́ fẹ́ bẹ̀rẹ̀, nọ́mbà kan máa wọ̀n lórí àwòrán yín, ẹ má ṣe ṣàlàyé pé nọ́mbà náà. Àmọ́ kó tó dìgbà máa sọ fún yín pé ẹ lọ sórí YouTube channel wa, ẹ fẹ́ràn wa, ẹ subscribe síbẹ̀ nítorí pé kí ni ìrọ̀rùn tí yín òun níṣẹ́ fún àwa. Láṣẹ Èdùmàrè ní ọjọ́ mẹ́jọ a ó ti máa ríra. Èmi ọmọ yín Àtinúkẹ́ Àlàbí sọ fún yín pé ó dìgbà.